Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, aláàánú wa, alátìlẹ́yìn wa, ọba tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́ ìṣẹ́gun èyí tí ó kẹ́yìn nínú oṣù kejìlá àti ọdún yìí. Ògo ni fún orúkọ yín o, fún àwọn ogun ńlá tí ẹ ti ṣẹ́ fún wa. Ògo ni fún orúkọ yín. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o, torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé àwọn àdúrà fún ọdún tuntun 2026. Àdúrà fún ọdún 2026. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́rin ẹsẹ̀ ìkíní. Ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́rin ẹsẹ̀ ìkíní. Kí Olúwa kí ó ṣàánú fún wa o, kí ó sì bùsí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú orin Dáfídì bákan náà orí ìkẹtàdínníàádọ́rin ẹsẹ̀ ìkíní dé ìkeje, tí ó kà báyìí pé kí Olúwa kí ó ṣàánú fún wa, kí ó sì bùsí fún wa, kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára, kí ọ̀nà rẹ̀ kí ó lè di mímọ̀ ní ayé àti ìgbàlà ìlera rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè. Jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́ o, Ọlọ́run. Jẹ́ kí gbogbo ènìyàn kó yìn ọ́. Jẹ́ kí inú àwọn orílẹ̀-èdè kí ó dùn, kí wọn kí ó máa kọrin fún ayọ̀. Nítorí ìwọ yóò fi òdodo ṣe ìdájọ́ ènìyàn, ìwọ yóò sì jọba àwọn orílẹ̀-èdè ní ayé. Jẹ́ kí àwọn ènìyàn kí ó máa yìn ọ́ o, Ọlọ́run. Jẹ́ kí gbogbo ènìyàn kí ó máa yìn ọ́. Nígbà náà ni ilẹ̀ yóò máa mú àsùnkún rẹ̀ wá. Ọlọ́run wa tìkálára rẹ̀ yóò bùsí fún wa. Ọlọ́run yóò bùsí fún wa àti gbogbo òpin ayé yóò sì máa bẹ̀rù rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí wọ́n ní kí a gbàdúrà lé lórí lénìí. Àdúrà àkọ́kọ́. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìdásí mi ní gbogbo ọdún 2025. Mo sì fi ògo fún orúkọ mímọ́ rẹ o, nítorí mo mọ̀ pé mo máa ní ìrírí oore ọ̀fẹ́ àti àánú rẹ sí nínú ọdún 2026. Àdúrà kejì. Bàbá, jọ̀wọ́ lọ ṣáájú mi sínú ọdún 2026 kí o sì sọ gbogbo ibi wíwọ́ di títọ́ o. Ibi kan kò ní súnmọ́ èmi o àti àwọn olólùfẹ́ mi nínú ọdún tuntun náà ní orúkọ Jésù. Bàbá, jọ̀wọ́ tọ́ mi kí o sì ṣe amọ̀nà mi ní ọdún 2026. Jẹ́ kí gbogbo ìgbésẹ̀ mi jẹ́ títọ́ láti ọ̀dọ̀ rẹ wá ní orúkọ Jésù. Ìkẹrin. Bàbá, jọ̀wọ́ fà mí mọ́ra sọ́dọ̀ rẹ ní 2026. Rán ẹ̀mí mímọ́ rẹ sí mi o, kí o sì ran èmi àti ìdílé mi lọ́wọ́ láti lè máa gbé nínú rẹ títí ní orúkọ Jésù. Àdúrà karùn-ún. Bàbá, jọ̀wọ́ jẹ́ kí ìsopọ̀ àárín èmi àti ẹbí mi kí ó nípọn sí i ní 2026. Fà wá mọ́ra sí i kí o sì jẹ́ kí a jẹ́ ọ̀kan nínú rẹ̀ ní tòótọ́ ní orúkọ Jésù. Ìkẹfà. Bàbá, jọ̀wọ́ ṣí ilẹ̀kùn ojú rere àti ìtẹ̀síwájú fún èmi àti ìdílé mi ní 2026 o. Mo pàṣẹ pé a ó ṣe rere ní ilé wa àti ní ilẹ̀ yìí ní orúkọ Jésù. Ìkeje. Bàbá, jọ̀wọ́ o fún èmi àti ìdílé mi ní ìlera pípé ní gbogbo 2026. A ò ní fi àìsàn lògbà ní orúkọ Jésù o. Ìkẹjọ. Bàbá, ìwọ ni orísun mi. Jọ̀wọ́ pèsè fún èmi àti ìdílé mi ní 2026. A ò sì ní ṣe aláìní ohun tí ó dára rárá ní orúkọ Jésù. Ìkẹsàn. Bàbá, jẹ́ kí àlàáfíà rẹ tó tayọ gbogbo òye ènìyàn àti èmi àti ìdílé mi ní 2026 kí ó wà lórí wa. Mú ìbẹ̀rù àti ìfòyà jìnnà rere sí wa ní orúkọ Jésù. Ìkẹwàá o. Bàbá, jọ̀wọ́ fi àmì òróró yàn mí fún iṣẹ́ rere tó tayọ sí i nínú ìjọba rẹ ní 2026. Fún mi ní ìgboyà àti oore ọ̀fẹ́ láti fa àwọn ọkàn sínú ìjọba rẹ sí i. Ìkọkànlá. Bàbá, jọ̀wọ́
mú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ wá sójú ọ̀nà mi ní 2026. Mi ò ní tiraka o láti mú kádàrá ògo tí o ti fi fún mi ṣẹ ní orúkọ Jésù. Àmín. Ìkejìlá, àwọn àdúrà tìrẹ fúnra rẹ fún ọdún 2026. Ọlọ́run yóò sì gbọ́ àdúrà wa, yóò fún wa ní ìdáhùn ní kánkán. Bẹ́ẹ̀ ló máa rí o. Olúwàbùkọ́lá Àyàkó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí yín. Ó dàbọ̀.